Africa Content TV. Ọba tuntun ti gbadé, ẹ̀rọ adé mi àkìmù. Ọba tuntun ti gbadé, ẹ̀rọ adé mi àkìmù. Gbogbo Ọ̀yọ́mèsì ẹ̀kọ́ oríire àkànní. Kádé pẹ́ lórí ẹ̀mí ọ̀la kan kí bàbá pẹ́. Aṣíwájú Oríṣi. Ọba tuntun ti gbadé, ẹ̀rọ adé mi àkìmù. Ẹ̀mí gbadé. Ọba tuntun ti gbadé, ẹ̀rọ adé mi àkìmù. Gbogbo Ọ̀yọ́mèsì ẹ̀kọ́ oríire àkànní. Kádé pẹ́ lórí ẹ̀mí ọ̀la kan kí bàbá pẹ́. Olúbàdàn bàbá mi ni mo kí ẹ. Ọbẹ̀ ìdúró tó lójú ààrùn. Kábíyèsí kókó lójú ààrùn. Bàbá mi ló ní ààrùn. Ọbẹ̀ nínú bábò sí báṣà yìí ààrùn. Bàbá mi mọ́yìn lọ́rẹ́ ẹ̀kọ́ ààrùn. Àkàrà lọ́rẹ́ ẹ̀kọ́. Bàbá mi ló ní mi. Bàbá mi ló ní mi. Bàbá o, ìṣẹ̀ṣe làgbà pé báyé ẹgbẹ́ kánífà. Ìṣẹ̀ṣe làgbà pé báyé ẹgbẹ́ kánífà. Láti ní ilé ẹ̀dùn ìbálòdì tọ́sòrò. Ìṣẹ̀ṣe làgbà pé báyé ẹgbẹ́ kánífà. Ìṣẹ̀ṣe làgbà pé báyé ẹgbẹ́ kánífà. Ìlú Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹ mọdẹ wọn máa ti bá tó tẹ̀lú Ọ̀yọ́ dó ọjọ́ ti pẹ́ tọ́yọ́ tí ń ṣe mèremère Yorùbá ni mí gẹ́gẹ́ bí ìyẹn ṣe mọ̀ mí ṣóun ló jẹ́ kí n mọ̀ pé ọ̀ràn mi hàn tó lọ́pàá ọ̀ràn mi hàn yẹn gangan l'Aláàfin àkọ́kọ́ ẹ̀rí olóbì Ṣàngó pẹ̀lú Àjàká tó ń ṣe bẹ́bẹ́ lọ́yọ̀ títí dọjọ́ èní Ọ̀yọ́ tẹrí yẹn kì í ṣe bí bàbá ẹnìkan o ajíṣe bí Ọ̀yọ́ ò lò wà nílé ayé ìlú kábíyèsí ọba tuntun tó jẹjẹ jẹ l'Ọ̀yọ́ Aláàfin ìlú kábíyèsí ọba tuntun Ọwádé Akínwùmí ẹlẹ́wù ẹ̀tù bàbá kẹpẹ́ o ikú bàbá yèyé l'Ọ̀yọ́ Aláàfin kábíyèsí aláṣẹ igbákejì òrìṣà ẹ̀yin lọ́mọ kú kíkú dákun má ṣe pa ọmọ àrùn ni káhùn dákun má ṣe ṣe ọba wa kádé pẹ́ lórí òkè bàtà ń pẹ́ lẹ́sẹ̀ kábíyèsí ọba wa Ọ̀wádé kìrùkẹrẹ jẹjẹjẹ kó padà dókínní kẹsàn ọba náà kọ́ ló ń jẹ́ kó lè jẹ́ kó pẹ́ gbogbo ọmọ Ọ̀yọ́ tó ń bẹ nílé lájò ń wo àti gbogbo Ọ̀yọ́mèsì àpamọ́ ojúbà wọn bá wa Akínwùmí bàbá wa Ọ̀wádé àsìkò bá tuntun káàkó dé ìlú ibikíbi tẹ bá ti rá láàfin ẹ bá ṣe kábíyèsí fọba Akínwùmí ẹpọnlé Ọ̀yọ́ ló lọ bá Ọ̀yọ́ ló lọ bá Ọ̀yọ́ ló lọ bá o Ọ̀yọ́ ló lọ bá ẹ ṣe kábíyèsí o Ọ̀yọ́ ló lọ ẹ ṣe kábíyèsí o Ọ̀yọ́ ló.